Africa Content TV. Ẹ má jí ìrẹ̀lẹ̀ òkú yẹ, bẹ́ẹ̀ ni àbòrò tó jí ìrẹ̀ ní sáà rẹ̀. Òun ẹ̀ má kó jí ìrẹ̀ lóko yẹ. Òun àtọ̀ ìròkò tó jí ìrẹ̀ ní sáà rẹ̀. Ní ọ̀wọ́ adé bá ti jí ìrẹ̀ àgbèsè fún òsè. Ẹja ṣe ká lè sí bálà mọ́. Ẹja ṣe ká lè sí bálà mọ́. Ẹja ṣe kábíyèsí bàbá. Àti ọba ní ọ̀yọ́ ọjọ́ pẹ́. Ọba dá akànnì ti bàbá mi lẹ́kan. Àti ọba ní ọ̀yọ́ ọjọ́ pẹ́. Ọmọ ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ó sì lọ́ba orí tó ń lọ́ba náà gbogbo tẹ̀lé tí wọ́n wá. Ọrùn tó lè di gbàrà lẹ́kẹ̀. Nínú agolo ẹni tí wọ́n lè dé dúdú ọ̀rọ̀ sáájú mi àfọ̀bà tí kò ná yàrá-yàrá. Nínú agolo ẹni tí wọ́n rò ó. Ẹjẹ́ súnmọ́ bá a níwọ̀n ẹ̀yẹ. Ẹjẹ́ dìnnà sára lẹ́bẹ̀rẹ̀ mẹ́fà. Òwò adé má pa mí òòrùn. Òwò adé ọba kọ̀ gbà mí láàlẹ́. Àkànní àlẹ́ ìwé tuntun mo pè é bí ológun ẹrú. Wọ́n pè é bí ọlọ́gbọ̀n ìwọ̀n fà á. Àkànní wà pàdé mọ̀ ẹ́ sára wọn. Àkànní wà bá kànní ní kó ọwọ́ ọ̀yàn pèrà. Mọ́tò mọ́tò ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Àkànní tá a mú lẹ́yìn tó fi gbọ́. Àbẹ̀tí ìbùkára bí ìrẹsẹ̀. Ó sòwò lọ́wọ́. Ó sòwò lọ́wọ́ bára rẹ̀ lẹ́rù. Ọ̀gbà dé Àkànní lọ́wọ́ ẹ̀ tí wọ́n wò. Àgbẹ̀rẹ̀ ọ̀gá ní sórí ìyí bàbá ẹ̀yìn. Àgbẹ̀rẹ̀ ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ká ẹ̀mú ojú lè koko. Ọmọ ẹgbẹ̀sẹ̀ èdè ní ìwọ̀n yà lábọ̀rọ̀. Wọ́n ọ̀bẹ nínú wọ́n máa gbèsè náà jẹ́ kí àádá mi sílẹ̀ tí ò ti wọ. Ààrẹ ó gbé ìdájà bọ̀tá kẹsẹ̀ wọ̀ yá ẹgbẹ́ náà wọ. Ìwé ìjọ olójú olójú òwúsọ̀. Olójú ọmọ sọ̀ mọ́ èmi ní akókò ara rẹ̀. Ọ̀rọ̀ náà sọ ọ̀hún ọwọ́ adé ọmọ òòrùkú sàbí adáko mọ́tẹ́bẹ̀rù àbí wọ́n alẹ́ mọ̀ ẹ̀yẹ́fẹ́ ọmọlúwo ọmọdé ọba tẹ́lẹ̀ gbére lọ́ba kọjú sí yìí wà ní ìwọ ọ̀hún ni lọ́ba kọjú sọ̀rọ̀ wà ní ìwọ ọ̀bádé àkàndé wọn gbèsè wọn nígbà gbogbo àwọn ẹlẹ́yọba àwọn ọ̀yọ́ alága àwọn oníṣẹ́ṣe òní èyí o ẹ̀mọ̀ kan ṣe ni gbogbo ipá gbogbo
gbogbo tẹ́ẹ̀sì náà la rí mọ̀ pé lọ́lá ọlọ́run lájọ túbọ̀ ìlú Ọ̀yọ́ iná kò ní bàjẹ́ lásìkò tiwa mo kí wọ́n gbà kí kùsù náà ẹ̀ṣẹ̀ gidi gan ni o kò ní bàjẹ́ fún wa o mo kí àwọn bàbá Ọ̀yọ́ Mèsì bàbá àgbà Akin mo dúpẹ́ lọ́wọ́ yín àti bàbá Sam ẹ ṣeun gidi gan ẹ kú ìdílé àmọ̀rin yín bá lásìkò tiwa ìlú Ọ̀yọ́ nípàdé o mo kí kábíyèsí Aláké Ìtàn dúpẹ́ lọ́wọ́ yín o mo kí lógun náà lógun ọ̀fẹ́ ẹ ṣeun gidi gan mo kí kábíyèsí Alágbò náà ẹ ṣeun ẹ mọ̀mọ́ ṣe ní o mo wá kí gbogbo àwọn ọmọọba tí wọ́n wà ní ìjókòó náà ẹ ṣeun gidi gan kò ní pàdé lásìkò tiwa o àwọn onílẹ̀ àwọn aláàfin orí adé tó ti jẹ nínú rẹ̀ ìpàdé láyé tiwọn ìpàdé lásìkò tiwa náà ẹ ṣeun gidi gan ẹ kú àtìlẹ́yìn náà mo kí gbogbo àwọn olùkọrin àwọn tó ń kọrin tó ń fi orin náà lára yá olùkọ́ ẹ lọ́wọ́ yìí gidi gan ṣe ló dàbí pé kí wọ́n lọ wọlé orin yìí tó gidi gan olùkọ́ lọ́wọ́ yìí wọ́n yóò ní bàjẹ́ o wọ́n yóò ní dọ́ta láti ẹ̀kọ́ ọlọ́mọ bá yín ṣe wọ́n á kí gbogbo àwa tá a jọ wá náà àtàwọn tó wà ní ìjòkó àwọn ọmọ ìlú Ọ̀yọ́ náà àti gbogbo àwọn tá a wà níbí kí wọ́n alákọ̀ọ́kọ̀ pé ẹ ṣé gidi gan ni ẹ kú ìdìde ìlú Ọ̀yọ́ ló bàjẹ́ lásìkò tiwa ẹ ṣé gidi gan ni èyí tí àgbẹ̀ ń ṣe lẹ́yìn náà ó jẹ́ àjọyọ̀ àti pé àdúrà bẹ́ẹ̀ ṣe fún kábíyèsí náà ti ìlú Ọ̀yọ́ dúpẹ́ lọ́wọ́ yín o ṣé gidi gan ni mọ̀mọ́ ṣe o àkùdé òkú sí lọ́rọ̀ yín o wọ́n ní iwájú lójú gbogbo iwájú lọ́rọ̀ yín mọ̀ pé o ṣe gidi gan ẹ̀kú ìfẹ́ o gbogbo àwa náà tá a wà níbí yìí náà wọ́n bá wa sọ́nà pé ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa níka nífẹ̀ẹ́ ìfẹ́ la fẹ́ nílùú Ọ̀yọ́ ká fi wọ́n ṣọ̀kan tí ìlú Ọ̀yọ́ bá dáa kì í ṣe pé bẹ́ẹ̀ Aláàfin nìkan ni lóòótọ́ gbogbo nǹkan tí ó bá ṣe é ṣe náà ó wà lọ́wọ́ olórí tá a bá ní olórí gidi pé gbogbo nǹkan yóò lọ nírọ̀wọ́rọsẹ̀ gan láì ṣe pé bóyá pé gbogbo wa náà àjọ gbé lọ́tùn lájọ gbé lọ́sì kò lè ṣeé ṣe wọ́n á pa lárọ̀wà pé ní àgbájọwọ́ ni àbí sọ̀yà ọwọ́ kan ọ̀pẹ́ lórí fẹ́ kájọ ṣe fi ní ìlú Ọ̀yọ́ kó bá lè túbà ó lè túṣẹ́ àdúrà mi ni pé lásìkò tiwa àrí tiwa ṣe ń bẹ̀ ọ́ àwọn olówó ọjà tó ń ṣòwò ó béèrè bẹ́ẹ̀ ọ́ ẹ̀kọ́ kébí egbò ẹ̀yẹ́ kébí ẹyẹ ọ́ ẹ̀ṣẹ̀ ìgbìmọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kú ìfẹ́ ọ́ báyìí náà lámọ̀rí àkìrí báyìí báyìí tí ní nǹkan ṣe náà ẹ̀mọ̀ kan sí wa láàmú wá. Ẹ̀jẹ̀ àṣepá bí èsì fálà fi hàn. Ẹ̀sìn ká sí bí èsì ọdún bàrà rẹ̀ yìí. Ẹ̀jẹ̀ ládé o.
àti ètò náà ṣubú ìdúpẹ́ èyí wáyé láti ọ̀dọ̀ mọ́gàjí bàbá wa Ọ̀wọ́adé. ọmọ ìyẹ̀dá ẹlẹ́wù ẹ̀dù àbòbò dábòjú pa àbòbò létí àbí màálìyà rẹ̀ ìbádògún ọgá ẹ̀jẹ̀ àkùrẹ̀ tí ọba òbí. Ok, bàbá mi. Àtẹ̀sà mọ́tò. Ojú bá sọ̀rọ̀ lórí káàkiri ọ̀dọ̀ ìpín sẹ́yìn wa. Bàbá wa ìlú òkì yín o. Ẹsẹ̀ kú gbogbo. Ọlọ́run bá pẹ̀lú yín o. Ọlọ́run bá yín tó fún yín o. Ọlọ́run àtọ̀wọ́ yín lọ́run bá pẹ̀lú yín. Gbogbo ẹni tó pátá tó wáyé lóko. Gbogbo ẹni tó pátá ọlọ́run bá kọ́ ìdíkọ̀ lórí ẹ̀ tó wà ní ẹ̀fọ́ yìí mo kí o. Orí ọjọ́ ti lọ́dọ̀ àwọn ìdíje. Sáyé ṣe. Mo dúpẹ́ lọ gbogbo irun mọ̀lẹ́ bá wátá. Ó lè pẹ́ mo máa sọ fún àwọn èèyàn tó bá bá mi lé. Màá ní kìí ṣe owó, kìí ṣe ìyàn, kìí ṣe kankan. Olú ọlọ́dún ìbàdàn ló yan ọba fún wa lóyìnbó lóyìn.